tí o rántí ẹ̀yẹ kò gbàgbé kó bá lọ́nà àbáyọ kó bá yọ jáde nínú ipò kọ́ ẹ̀ àní o gbọ́dọ̀ pe ọkàn rẹ̀ aṣọ rántí àkòrí ọ̀rọ̀ mi lónìí òun ni rántí ibi kò ti ṣubú. Jésù fúnra rẹ̀ onísọ̀rọ̀ ní jáde ọbẹ̀ ìjọ kan sọ̀rọ̀ kó bá dé wú ìjọ náà èṣù ilé ìjọsìn kò jọ rákẹ́ nínú rẹ̀ ìhàn lòjọ́ rákẹ́ nínú ayé náà lóní náà bá àlùjọ rẹ̀ kó bá ẹ wí lọ́rọ̀ ní lọ́ọ̀sìn lórí rédíò lórí tẹlifíṣàn lórí ẹ̀rọ ayélujára ni nínú ìwé pélébé ìwé rere nínú ìwé ìròyìn rere kété ògbà ṣá ni Jésù ń fọhùn kó bá lọ sí Hébérù orí kíní ẹsẹ̀ kíní Ọlọ́run kò jẹ́ pé ló paṣẹ wòlíì ní ti bá àbálẹ́ lára ẹ sọ̀rọ̀ ṣùgbọ́n látò ní lọ́ba o láti sin gbàkárẹ̀ à nínú májẹ̀mú tuntun yóò gbẹran ọmọ rẹ̀ Jésù Kristi yóò bá ẹ sọ̀rọ̀ òun lẹ̀mí mímọ́ òun ní ti ṣoṣẹ́ òun títí dòní olóòní kó rántí ibi kò ti ṣubú àbí wọ́n fẹ́ sẹ́ pẹ̀lú kété àpá oríṣiríṣi àmì kẹlọ́ra rẹ ṣe kaṣọ rẹ ti yílẹ̀ ṣe kí àmì oríṣiríṣi kan ti wà lásì ọlọ́ra o ṣubú o ti yányán o ṣubú sínú ẹ̀ṣẹ̀ o ṣubú sínú burúkú kò jẹ́ pé ìwọ fúnra rẹ gan ẹ̀mí inú rẹ dùn ṣùgbọ́n o mú gbójú iṣẹ́ yọ lè gbàgbọ́ lọ ṣùgbọ́n wọ́n rẹ̀ ti dẹ́dun arìnlẹ̀ Jésù ní ké sí ọ lónìí o kó mo dì pagbá sínú pòkọ́yà torí pé kó bá kú ní pòkọ́yà wẹ́yọ̀ gba káàbọ̀ ọmọ ọ̀dọ̀ rere lọ́dọ̀ ẹlẹ́dà rẹ̀ ikọ̀ rántí ibi kò ti ṣubú ṣùgbọ́n mọ̀ pé òrìn àjò ayé ó kún fún oríṣiríṣi nǹkan níyàn kan retí ń ayẹ̀ wàá bá pàdé ń burúkú wàá bá pàdé nínú ayé lébe ọmọ ènìyàn yóò ṣubú sí ohun tuntun lébẹ̀ ó yóò ṣubú ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà ọmọ ènìyàn ó yóò ríra rẹ̀ ó yóò dìde kéde dìde kẹ́ẹ̀dàbí ọ ní kéé ṣubú rí ètò irú bá ni Ọlọ́run ti rí wí ó sì ṣeé ṣe dípò kó amúra rẹ pé kó amújókòó sínú ipò àìlúretì ní ipò kan jẹ́ pé ògbẹ̀yìn rẹ̀ ó yóò béwu dé òjò Éfésù lọ́lọ́run bá sọ̀rọ̀ nínú ìwé Òfihàn orí kejì ẹsẹ̀ kẹrùn ṣùgbọ́n kó yá rántí ibi kò ti ṣubú nítorí òun mọ iṣẹ́ rẹ o òun mọ akitiyan rẹ látẹ̀yìn á ṣùgbọ́n èyí lórí wí sí ọ wí òfẹ́ rẹ ò ṣáájú òfẹ́ kó jiná òfẹ́ kó jinlẹ̀ òfẹ́ kó gbóná òfẹ́ kó jẹ́ pé wọ́n yóò pa kétékété nínú ayé kó pàtì torí òfẹ́ kó ní kó Jésù Kristi ọmọ Ọlọ́run àtúnṣe rẹ̀ àtúnṣe òsìn rẹ̀ àti ọ̀nìyàn rẹ̀ ṣùgbọ́n lónìí bá pẹ̀dẹ̀ ra ìkété wọn nìkan ìròyìn sí ọ ròyìn sí ọ ròyìn sí ọ ìwọ ti sọ òfẹ́ rẹ̀ òṣáájú ìwọ ti sọ ẹnu kété ìgbà kàlífà bá ké sí ọ kì í adarí bá ké sí ọ kàn bá ti sọ̀rọ̀ ni wẹ́ àti jàn gúnlẹ̀ ìgbà kan ti hàn ọ̀rá àmì wíwo ṣubú lẹ́yìn ni ọ̀rá àmì wíwo ti pèyìn dà lẹ́yìn ni kí ni kókó là á mọ́lẹ̀ nǹkan lè fa kọ́ọ̀nìyàn ṣubú láká ibi kàá lébe kọ́ ọmọdé bá ti ṣubú lékà wájú kọ́dẹ̀ ya lọ ṣùgbọ́n ká àgbàlagbà bá ti ṣubú ọ̀nà ẹ̀mí kó bá ṣubú á bojú èyìn ajá wo nǹkan kan lọ́sẹ̀ẹ́ ni kò gbé ṣubú kẹ́ẹ̀bá yóò wo ọ̀nà àbáyọ nínú ipò kẹ́ẹ̀à kó bá jáde kúrò nínú ipò burúkú kọ́ ẹ̀ ni ó yẹ kó mọ òdì rẹ̀ rírántí ni á ràn án lọ láti ṣe kétékété kó yẹ àtúnṣe kó yẹ kó má bàa padà ṣubú sínú rẹ̀ Ọlọ́run fẹ́ kó padà sórí ọsẹ̀ rẹ̀ Ọlọ́run fẹ́ kó padà sínú ìdàpọ̀ pẹ̀lú rẹ̀ kó a ka ọ̀rọ̀ Ọlọ́run bọ́ tẹ́ ká tẹ́lẹ̀ kó a gbàdúrà sí kó wọ àtẹ̀rẹ̀ kí n jọ alẹ́ òbájọ sọ̀rọ̀ pọ̀ kí tún ayé rẹ̀ á ṣe kí a gbádà ọ̀rọ̀ ni kí a wẹ ayé rẹ̀ kí a wẹ ẹ́ lé mímọ́ Ọlọ́run fẹ́ kó padà sí orí pápá níbi kan ti ṣiṣẹ́ ikó láàrin yìnyín láàrin gbé ó kò jẹ́ pé pẹ̀lú ẹ̀dùn ọkàn
inú dídùn lọ́mú ṣiṣẹ́ èkó ọlọ́run pẹ́pọ́ padà sínú ìjọba ayérayé èyí kan jẹ́ pé ó ṣa èèyàn nìyẹn sí ó pe èèyàn nìyẹn sínú ọkọ̀ gbígbà Nóà kò pè é sí ìrírí Jésù Kristi òun mú ké sí èèyàn nìyẹn gbàkọ́ ẹ̀ ti gbọ́n bẹ̀rẹ̀ náà bá ẹ̀ pè sí nínú ọkọ̀ gbà kíkó omi òparun ayé kò bá dé adé keterake yí ọ̀nà ọkọ̀ ọ̀nà àlógbẹ̀ kẹtìrán pátá lè parun rákẹ́rá kò bá mú yí ọkọ̀ Jésù tòní bá kan ronú pàdà ìṣẹ̀ràn kéèsì Jésù gẹ́gẹ́ bí Olúwa tó gbà nínú ayé ran rúra bà náà ò parun nídìí àjẹ́ èyìnrán lè yìn rèyìn Jésù Kristi ní kéèsì ọ ṣe mí o àgbẹ̀rùn mi ikọ̀ ọ̀ràn tíbi kò ti ṣubú kọ yóò ayé ronú pàdà ojú ọlọ́rúkọ mi ọmọ àbálábí tán ọ̀nìkan gbà lálẹ́ yìí kárí bi dé sílé ìjọba Ọlọ́run ire o.